ẹ ti ń bára yín sùn síta Yínká TNT ó feel láti ó free láti ṣe show kankan lórí platform ẹ mọ́. Ìwọ tó jẹ́ pé nígbà tó bá rí ìdí obìnrin níta tó rí oko obìnrin níta ló wá sọ orí oko Sisi orí oko ẹnjìnìà Koranu àti Ẹniọlá Fágbèmí àti Adéṣọlá kí ló lóun jẹ́ Akeem Adéṣọlá orí níta ìgbà yẹn lẹ́gùnkùn ẹ̀ ń gùn lọ́kùn ẹ lọ́rùn ẹ bí àgùnfọ̀ yẹn tó gùn tó sẹ́gbẹ́ nǹkan tó dáa ni wọ́n ṣe tó ní ohun tó dáa náà ṣe pé fantasy ni. Let me tell you something. Ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ àṣírí tí ó tú nípa Yínká TNT o. Ẹ̀yin èèyàn wa wàhálà ńlá kan ló ṣẹlẹ̀ báyìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ. Ẹ jẹ́ ká gbọ́, ẹ gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ sí dé ìparí torí àṣírí kan wà ní ìparí rẹ̀ tí yóò tú tó máa yà yín lẹ́nu. Nobody will record. Every 1 or 2 people will in a sacred place. Àwọn èèyàn tó bá ń fantasize nípa nǹkan wọn kì í jẹ́ kí nǹkan yẹn leak síta because it's their fantasy. It's something that they hold in high esteem for themselves. Wọn kì í jẹ́ kó jáde. Ẹlòmíì tó bá ń fìmà rẹ̀ pẹ̀lú fantasy ẹ̀ wọ́n máa lọ ṣe vault sínú ilé wọn tó jẹ́ pé wọ́n á ṣe vault sínú ilé wọn tó jẹ́ wípé vault yẹn ẹ jẹ́ kí n fi kíní sí di ilé wọ́n á ṣe vault yẹn sílẹ̀ ibẹ̀ náà máa kó gbogbo fíìmù wọn yẹn sí gbogbo bó ṣe ń fíìmù ara wọn yẹn wọ́n máa tọ́jú ẹ̀ gan ju owó wọ́n máa tọ́jú ẹ̀ ju gold wọn lọ. Ṣùgbọ́n ṣe rí ẹni tó bá fíìmù ara ẹ̀ tó wá sẹ́ pé fantasy ni ó jáde síta Yínká TNT orí ẹ̀ ò pé ṣá ó kàn ló gbọ́ yìbò lásán ni ChatGPT ló ń lò àbí kí náà ń pè ChatGPT àbí kí lẹ́ ti máa ń pè kíní tó máa ń bá wọkọ̀ AI yẹn òun ló ń lò òyìnbó wo ló gbọ́ ògbó yìnbó ló máa ṣe program ẹ ní èdè òyìnbó ògbó yìnbó ló ṣe máa ṣe program tí program ẹ yẹn bá wà beneficial fún gbogbo ayé kíní yóò ní ṣe kíní ṣé charger yẹn ò wà compatible ní àbẹ̀wò ni tí bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe lórí program ẹ tó bá wà beneficial fún gbogbo ayé ó yẹ kó o máa ṣe program ẹ ní English ni ṣùgbọ́n o fẹ́ fi bà Yorùbá community jẹ́ both home and abroad o fẹ́ bà yé àwọn Yorùbá jẹ́ o fẹ́ bà yé àwọn Yorùbá jẹ́ o fẹ́ bà marriage wọn jẹ́ o fẹ́ rí i pé kò sí ọmọbìnrin kankan both home and abroad tó ní marriage tó dáa. Ìwọ gọ́gọ́ ni olórí fracas ìwọ dẹ̀ ni olórí ìyàwó ilé alágbèrè tẹ́ bá ń gbọ́ ìyàwó ilé alágbèrè Yínká ló ń jẹ́ bẹ́ẹ̀ Yínká ìwọ gọ́gọ́ torí pé kó má lè rí nǹkan tí ò dáa nínú nǹkan tí Ẹniọlá Fágbèmí ṣe àti ìyàwó ẹ̀ àtọkọ ẹ̀ rádà tí wọ́n bá yí ọmọ 23 kò bá ọmọ yìí ò bá tiẹ̀ jẹ́ 40 ṣé wọ́n sì consent ẹ̀ láti jẹ́ kí fíìmù yẹn jáde síta àwọn ló ní fantasy ọmọ yẹn ò ní fantasy bó o ṣe sọ so now ìwọ olórí burúkú ọmọ tó ń pè ní Yínká TNT ọmọ òfò ọmọ àdánù ọ̀bàyé jẹ́ àfi tó o bá ba marriage ẹyọ kan jẹ́ ẹyọ kan ṣoṣo ṣùgbọ́n tó o bá ti ba marriage ẹyọ kan ṣoṣo jẹ́ rí o ò ní jèrè Yínká TNT pẹ̀lú program tó ń ṣe yẹn o ò ní jèrè pẹ̀lú pé owó irú àwa báyìí tí Ọlọ́run wà lẹ́yìn wa ó wò wá sùnsùn pé iṣẹ́ wọn máa bàjẹ́ ni nítorí pé èèyàn tó fi ọwọ́ ara ẹ̀ ju òbu ẹ̀ síta tá a bá sọ̀rọ̀ Ọlọ́run wá wo ọlá ọjọ́ yẹn tó wò bẹ́ẹ̀ sùnsùn tó ní kọ́ abayé ẹ̀ jẹ́ tọmọtọmọ abayé ẹ̀ jẹ́ nítorí pé kí ni ẹni tó yàgbẹ́ ó ti gbàgbé ẹni tó kò lè gbàgbé Yínká ṣó mọ̀ pé láti jọ́ yẹn ló ti ń ṣẹ̀sìn awọ́rò àṣẹ ọlá irú àwa báyìí ló fi ń mí ta dúró tiẹ̀ tó ń wò wá mọ́ ẹ lára látijọ́ ta ti turn back ta sẹ́ pé láyé àwọn ò mọ̀ pé nǹkan tó fòṣùṣù sú mi lójú tó yẹ pé tó bá ṣe nǹkan báyìí mo máa dúró wọ́n níjọ́ tó fẹ́ bà àwùjọ muslim jẹ́ tó jẹ́ pé ìwọ fúnra rẹ
ọmọ tí ò kì í ṣe muslim tó jẹ́ pé ọmọ tí ò ń ṣe christian ọmọ tó kọ̀ wà ṣá tó ní kó gbé jẹ̀lì bàbá kó wá máa sọ̀sọ̀kúsọ tíyẹn náà sọ̀sọ̀kúsọ tó ní òun ẹlẹ́hàá lòun òun ṣe tírísọ̀m tá a dúró tì í tí mo dúró tì ẹ́ àṣẹnú ẹ̀ ń dùn ní eléyìí gàtàgàtà ṣe yín ẹ̀ báyìí ṣe yín ẹ̀ báyìí kó jẹ́ ká wo eyín ẹ̀ ò dáa ṣe ahọ́n ẹ̀ báyìí ahọ́n ẹ̀ dúdú èéfín sìgá ó ti gba gbogbo ọ̀fun ẹ̀ ó ti gba ilé ayé ẹ̀ ó ti mú ẹ̀yìn ẹ̀ tẹ̀ Yínká